a kù sí mi ò ní ikú ọjọ́ mẹ́ta ni ìran Yorùbá máa ń pòwe kan àyìn igi gogoro mógún mi lójú òkèèrè náà ti lọ èṣe kẹ́yìn ya o kọ́ ọ lọ igi ọ̀hún á gún ọ lójú bìkọ́ wọ́ ewé ẹ̀yà o ní igi ọ̀hún á kàn gún ọ lójú á fọ́ ọ lójú dànù ni so kí mo èrì fa ẹ sí ìran kan rìn mú orí ọmọ gáràjì kan kàn mú gáràjì ṣúlé kan tẹ́ tọrọ ẹ o àwọn lọ́sẹ̀ àwọn yọ̀ ṣùṣẹ́ àwọn dẹ̀ mọ̀ pé an idle man is a devil workshop ọkọ̀ àti ìdílé lèṣù wáṣẹ́ ipò ìyá kankan mi ń gbọ́rúkọ burúkú kọ́lọ́ọ̀nì kẹ̀yẹ kọjá nìkẹ́rẹ́ kọ́ṣe mọ́tò lákàn nígbé àwọn mọ̀ bóyá jẹun ànásùn àbẹ́ jẹun ànásùn o àbẹ̀sẹ̀ àtọ̀rọ̀ ẹ̀ lọ́rẹ̀ ọ̀nì múnì gan ọ̀ṣẹ̀ 5,000 ní múre epo kẹ́kọ̀ọ́ kọ̀tà lọ síbi kò ń lọ kéè fún ọ lé ó ládàbọ̀ kí mọ́tò ń jàmù lórí eré kẹ̀ lọ ni kí n ràn án tẹ̀fẹ́ sọ̀kẹ́ lẹ́nu ṣé ìkẹ́yẹ́ nùkàn láyé ṣe ni alọ́ba alíjòyè ìkẹrẹbẹ ibẹ̀ lólórí sójà ń ti jáde ìkẹrẹbẹ lólórí FCC ti jáde a ní sàn kó over 5 a ní professor kó over 100 kò sí nǹkan tó ṣèkẹrẹ náà wọn ìkẹràn ti fẹ́ sọ kìtìlá lẹ́rùn ọ̀ràn dàbí ọlọ́kùnrin kan fẹ́ jẹyin ejò kan mọ́ ọbẹ̀ pani ẹ̀mẹ̀jẹ̀ fẹ́ sọ àwérẹ̀dọ̀ ọlọ́kùnrin náà ni wọ́n fẹ́ sọ àwérẹ̀dọ̀ kú ọ̀sìn gangan ni àbí so ìjàre ìran ìkẹrẹ local government chairman kéterin ni mo pè o bá eradicate kínní kẹ́tẹ̀ẹ̀dẹ̀ bọ́ sórí kọ́ bá yá ní ìsìn àbẹ̀sẹ̀ agbébọn mo wú wọn yìí gbà kàǹkà á ti dé kàn á ti tọrọ yóò kàn rẹ ó gbà àbẹ̀sẹ̀ agbébọn àbí ẹ̀yà kà ẹ̀ ṣuṣẹ́ lójú méjèèjì ìlú àrẹ̀ àbá àti sùsúlẹ̀ rárá ìjàre ìbá kẹ́tì bọ́ sórí kẹ́tì bọ́ sọ́ ìbá tètè wá solution sí o ìkẹ́rẹ́ àbàjẹ́ o ìkẹ́rẹ́ àgbẹ̀ á o. 148 battalion Nigeria Army ìkẹrẹ ibẹ̀ ni tẹ ya jẹgba ọ̀fẹ́ kété ìrìn akẹ́ ẹ̀gbọ́n níbẹ̀ náà tẹ ya kọ́ ọlọ́gbọ́n èèyàn sójà kàn án ṣe ń ná ni kò yẹ pé àmọ́ èyí ọmọ ìlú mọ́ kọ́ ṣe 70 years lọ́fẹ́ lò àná 40 years kó lébẹ̀ mọ́ kí mi wíyàn ọ́ o kọ́ ṣọ́ra.